anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ayubu anabi dáadáa sallallahu alayhi wa sallam. àbáwẹ̀ tí ń gbò wá ni sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run orí ajẹ́jẹ́tẹ́ ọlọ́mba mo bá aṣíwájú ẹ̀dá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ àṣàlátù fún anabi sallallahu alayhi wa sallam. nínú Ramadana la wà gbogbo wa ni ọlọ́run ti ní kí a ṣoríire lónìí. alhamdulillah. mo kí bàbá wa àgbà bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá wa Sheikh Abdullah. salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá ara ọ̀kan mi. salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá tó ga tó wá fẹ́ kí gbogbo ọmọ ẹlẹ́yìn náà ga bí tàwọn náà. sunnatun nabawiyyatun. Maulana Sheikh Abdullah Gbadé Akínbọ̀dé ẹgbẹ́sẹ̀. salamun alaykum sunnatun nabawiyyatun. ọlọ́run járí bàbá pẹ́ ẹni àmì. ijabatu ẹ̀sẹ̀ àmì dáadáa. fardun ala kulli muslimin. bẹ́ẹ̀ yẹn bá sàmì fún bàbá wa Akínbọ̀dé dáadáa òun náà pẹ́ láyé. salamun alaykum alibarika ọlá nabi Muhammad. sunnatun nabawiyyatun. àdúrà bàbá ń bọ̀ wá bàbá sọ̀kalẹ̀ wá sí. sunnatun nabawiyyatun. tọrẹ ni àdúrà ni wọ́n sì lẹ́tọ̀ọ́ sàdúrà púpọ̀ púpọ̀. nabawiyyatun. mo fi bàbá wa kí gbogbo àwọn mission board salamun alaykum tí àsìkò gbà mí kí n máa dákọ ẹnìkọ̀ọ̀kan. sunnatun nabawiyyatun. àmọ́ mọ̀ pé inú yín ó dùn nígbà tí mo ti fi bàbá wa bẹ̀rẹ̀ afáànẹ́jìmù àbí bẹ́ẹ̀ kọ́. sunnatun nabawiyyatun. Sheikh Abdulmajid inú yín ó dùn pé bàbá wa náà mo fi bẹ̀rẹ̀ àbí afáàbílà àbí kò rí bẹ́ẹ̀ ni. salamun alaykum sunnatun nabawiyyatun. mo fi àwọn afáà mo fi kí gbogbo ẹ̀yin bàbá tẹ̀ wà níkàlẹ̀. sunnatun nabawiyyatun. a kú ọdún ọlọ́wọ́ ọjà sọ̀pọ̀ ọdún láyé. ijabatu sàmì dáadáa. fardun ala kulli muslimin. mo tàtàrà ẹ̀yin bàbá mo kí ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀ bí bàbá mi ti máa kí inú ni. salamun alaykum sunnatun nabawiyyatun. gbogbo tó tara yín jáde wọ́n yanjú pẹ̀lú ògùn ọlọ́run. sunnatun nabawiyyatun. ẹ wá dúró àdúrà ńláńlá tí mo ṣe àwọn èèyàn wá sàmì jákujáku. sunnatun nabawiyyatun. ẹni bá fẹ́ kọ́mọ àwọn ọmọ pàṣẹ láyé kó ṣe àmì kójú tẹ́ntì mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. ijabatu muslimin. a wà nínú oṣù Ramadana. Allah. àwọn kan lájọ bẹ̀rẹ̀ bá tíjọ bẹ̀rẹ̀ àwọn kan ti bọ́ sínú kòtò báyìí. Allahu akbar. àwọn míì náà oṣù tó bọ́ sínú kòtò ká tó parí. Allah. náà bá fẹ́rú ẹ̀ tó fẹ́ sọ pọ̀lọpọ̀ ọdún láyé tó sì fẹ́ sọdún dáadáa máa yọ bá ànábì lẹ́ẹ̀mẹ́ta kéré. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam taslima. a wà ní Jamali ìjọ olóríire. jamali. a wà ní Jamali ìjọ àlùbáríkà. Allah. bí wọn náà bá ń bẹ nínú ìjọ àlùbáríkà sọ pé alhamdulillah. alhamdulillah. àwa wà nínú oṣù tọ́lọ́hún sọ àlùkùránì kalẹ̀ fọ́nṣẹ́ ọlọ́run Muhammadu. sallallahu alayhi wa sallam. àlùkùránì náà ní ká fi bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim.
بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وما من دابة في الأرض إلا على الله رزقها القرآن يدو púpọ̀ ويعلم مستقرها ومستودعها شاد المجيد كل في كتاب مبين ẹni ọlọ́run bá ń bẹ lára rẹ̀ tó bá ń pariwo ọlọ́run. وما من دابة في الأرض إلا على الله رزقها ọlọ́run sọ fún sẹ́ńlá Muhammadu. ما من دابة في الأرض إلا على الله رزقها ọlọ́run níra Muhammadu. صلى الله عليه وسلم èmi ọlọ́run ìdá kankan tí í ṣe dábà lórí ilẹ̀ afáwa ìjẹun. إلا على الله رزقها tí kì í ṣe pé mi ọlọ́run ní ń fún ní jíjẹ. إلا على الله tí kì í ṣe pé mi رزقها ọlọ́run ní ń fún ní mímu. على الله رزقها ọlọ́run ní gbogbo tí ń bẹ lórí ilẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ ayé pátá èmi ní ń fún wọn ní jíjẹ mímu. ويعلم مستقرها ومستودعها àti ìyá tí ń bẹ lórí ilẹ̀ tẹ́mi mi fúkẹ́fúkẹ́ lára rẹ̀ ta ni ń fún wa ní jíjẹ mímu. إلا على má ẹ̀ dá mi lóhùn الله jàmọ́. رزقها àtàlìjànú ta ni ń fún ní jíjẹ mímu. إلا على الله رزقها kódà gbogbo ohun tí ń jẹ́ dábà lórí ilẹ̀ ejò ni aáyán ni ẹ̀fọn ni ọ̀gà ni الله ẹran ni màálù ni الله kìnìún ni ẹkùn ni kankan ni èèrà ni gbogbo dábàá tí ń bẹ lórí ilẹ̀ èmi ọlọ́run ni ń fún wọn ní jíjẹ mímu tí kan ò sì jọra wọn. وما من دابة في الأرض إلا على الله رزقها bí gbogbo wa ti jòkólẹ̀ yìí ọ̀nà tẹ́mi ń gbà jẹ tí ń gbà mú ọ̀tọ̀ ọ̀nà tó ń kálukú wa náà tá a fi ń jẹ tá a fi ń mu ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọjọ́ra wọn ọlọ́run ò sì ṣe bí pẹ́ nìkan náà wa. إلا على الله رزقها bọ́ọ̀ bá fẹ́ kébi ayé àti tàlìkì àmọ́ ọ̀pá ọ́ bá ń sọ pé Allahu Akbar lẹ́ẹ̀mẹ́ta. ويعلم مستقرها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين ọlọ́run bù háyà púpọ̀ fa. ويعلم مستقرها ومستودعها àbí ta ni ń bẹ yín àyíkó náwó pé ọlọ́run kan ní fún òun ní jíjẹ mímu kọ́ náwó kárí. إلا على الله رزقها ẹ wò ìrà bó ti kéré tó yẹ ìrà gbóúnjẹ kan bá kán kalẹ̀ fún sílẹ̀ lẹ̀ ìrà ọyọ kan tó bá kọ́kọ́ fojú kàn ó mọ bí ó ti lọ pe gbogbo ìrà wá tí wọ́n máa wá jẹ. إلا على الله رزقها kan ni ó fi pè wọ́n ohun tó ń kálukú fi sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tí ń sọ yìí tẹ̀ ń gbọ́ yìí ohun kan ni gbogbo tọ́lọ̀ wa dá sáyé pátá ló ní ntẹ́njẹ tí mu anabi Suleiman. عليه الصلاة والسلام wí bẹ́ẹ̀ dáadáa. عليه الصلاة والسلام ọlọ́run jẹ́ ọ̀rẹ́ mi bàbá mi Akínbọ̀dé pẹ́. عليه bàbá الصلاة dáadáa
bàbá dáadáa bàbá aró kan mi. Damallahu hayatahum. bàbá tí ó bi tíntín jẹun náà ni ó ti ní ìwọ náà máa bọ̀ wá jẹ. Allahu akbar. wọ́n yìí sáàfù olùsì ìwà nábì ń bẹ lọ́dọ̀ wọn. Sallallahu alayhi wa sallam. anabi Suleimana. Alayhi salatu wa ẹ salam. dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ìtàn yìí dáadáa. Ọlọ́run dá lọ́lá tó pọ̀. ẹ ṣàdúrà. Ayakumullah. agbóró mu ò ní. ó yà tó sàmì lẹ́ẹ̀kan sí. irú alátọ́lọ̀ ń dá anabi Suleimana Ọlọ́run dẹ́ni kọ̀ọ̀kan wa ná. Wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. anabi Suleimana. Alayhi salatu wa salam. ọlá tó dá Suleimana pọ̀ ọlá yẹn pọ̀. Allah. anabi Suleiman àwọn ni wọ́n ń lọ ńjọ́ kan pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ àwọn jùlọ́dù rẹ̀ lórí òfurufú bá a ti máa wo pléènì tí máa gbéra wọn bẹ́ẹ̀ ni wọ́n gbéra. Allah. anabi Suleiman. Alayhi salatu wa salam. wọ́n lọ àtàwọn ọmọ ogun. bàbá arúgbó kan tí ń dẹran jẹ wá rí anabi Suleiman. Alayhi salatu wa salam. lórí afẹ́fẹ́ ó wá ní ọlọ́run máa sóore fún ọmọ Dáúdà yìí. Allahu akbar. náà sóore fún Suleimana yìí púpọ̀. atẹ́gùn wá gbé ohun tí bàbá Dáranjẹ yìí atẹ́gùn gbé ohun rẹ̀ sétí Suleimana. Alayhi salatu wa salam. Suleimana wá ní ẹ̀yin ọmọ ogun ẹ̀já dúró báyìí mo gbọ́ ohun kan nísìnyí àmọ́ mo fẹ́ kọ̀nfàmù ẹ̀. wọ́n wá dúró sọ̀kalẹ̀ bí wọ́n ti sọ̀kalẹ̀ anabi Suleimana ní ẹ pé bàbá Dáranjẹ yẹn wá nítorí yẹn mo fẹ́ gbọ́. wọ́n wá pè wá ìwọ bàbá yìí kí ló wí lẹ́ẹ̀kan. ó ní tí mo wí ni wípé Ọlọ́run ṣàánú ọmọ Dáúdà yìí púpọ̀ ó gbọ́ ń tẹ́ran ń sọ ó gbọ́ ń tẹ́ran kó ń sọ Allah. ó gbọ́ gbogbo nǹkan lọ́lọ́run fi ṣàánú anabi Suleimana lọ́lọ́run fi ṣàánú yín púpọ̀ ẹ̀rí nínú àánú tọ́lọ̀ tó ṣe fún yín lórí òfurufú lẹ̀ tó ń lọ lẹ̀ sì jábọ́. Wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. Suleimana wá ní orí wí Suleimana wá ní subhanallahi walhamdulillahi wala ilaha illallahu Allahu akbar. ó ní Suleimana ní ọ̀rọ̀ yọ̀ kan tí mo wí hùn ó lóore ju gbogbo oore tọ́lọ̀ ṣe fún Suleimana lọ. Allahu akbar. wí bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. inú anabi Suleimana wá dùn. Allah. anabi Suleimana wá ní ìrẹ́ Ọlọ́run Allah. Ilahi mo fẹ́ dúpẹ́ oore táwọn èèyàn rí pẹ̀lú mi yìí pọ̀ tó ń ṣe fún mi ó wù mí kí n dúpẹ́ àmọ́ tí mo fẹ́ fi dúpẹ́ ni wípé law azantali ani ut'ima jami al-mahlukot sanatan kamila. La ilaha illallah. ó wù mí kó fún mi ní permission àwọn ẹ̀dá rẹ tó dá sáyé mo fẹ́ bọ́ wọn fọ́dún kan. Allah. gbọ́dọ̀ ń tóbi dáadáa. Wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. ẹ dákun ta ní fúnni ní jíjẹ. Allah. bọ́ọ̀ bá ti dáhùn dáadáa nǹkan sí ọ́nù. Illa ala Allahi rizquha. wọ́n máa kọ́ jẹun dáadáa farabalẹ̀ wọ́n máa kọ́ jẹun dáadáa ní sáàrì àmàlà àti yẹn ti gbé àwọn ńlẹ̀ àwọn yẹn kan ń bẹ yí gbé àwọn ńlẹ̀ tìdítìdí. Allah. mo wá ní o pariwo ọba tó ní orí jẹun ọwọ́ ń fáibréètì pariwo rẹ̀ o kan sára sí i dáadáa. Wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha. mo fẹ́ kiri Ọlọ́run kó fún mi bí ojú ọdún kan lọ àwa ẹrú rẹ tó ń fún lóúnjẹ tó ń fún gbogbo nǹkan mo fẹ́ kó fún mi ní permission
ọlọ́ọ̀ni rẹ̀ Sulemana ọ̀ tó bẹ́ẹ̀. Allah. Sulemana ní ilahi usbu'an ó dàbọ̀ balẹ̀ yọ̀ǹdọ̀ ọdún kan fún mi ọ̀sẹ̀ kan fún mi lọ́sẹ̀ kan àní mo fẹ́ fi dúpẹ́ fún ẹ Ọlọ́run lérí oore tó ṣe fún mi. Allah. ọlọ́ọ̀ni rẹ̀ Sulemana ó tó bẹ́ẹ̀. alayhi salatu wa salam. sẹ́wọ̀n kẹ́mẹ́yà bá jẹun yó ìmọ̀ wa bẹ́kùnbẹ́kùn kí ń bẹ lára tiwọn náà. mẹ́yà bá jẹun yóò yí wá bẹ́kùnbẹ́kùn káàkiri ni kéèyàn ó kú tẹ́ḿpà kó mọ mi ń dèdè kún rẹ̀ kí lùkúlùkú má gba ikùn náà. wa ma min dabbatin fil ardi. tani fún ni jẹ. subhana khaliqina subhana razikina subhana man sawwara dunya bi qudratihi. subhana khaliqina subhana razikina subhana man sawwara dunya bi qudratihi. Sulemana ní usbu'an yóò tiẹ̀ jọ̀sẹ̀ kan lọ ọlọ́run ló tó bẹ́ẹ̀. Sulemana wá ń jí rẹ̀ bẹ̀ fọ́lọ́run onírè ọlọ́run ya rabbal babi ya zal quwwatil matin ya arhamar rahimina. ìpè ọkọ̀ ọlọ́run léyìí tó dájú. a ní o fún mi ọ̀dà bá ọba yọ̀ǹda ọ̀sẹ̀ kan ọ̀dà fún mi lọ́jọ́ kan. Allahu akbar. àní mo fẹ́ bọ́ gbogbo ayé nígbà tó lọ́wọ́ wá rí i pé àwàdà rẹ̀ pọ̀ ọlọ́run ní ọ̀dà mo bọ̀ ọ́ lọ́jọ́ kan. Allahu akbar. ẹ pariwo ọlọ́run. wa ma min dabbatin fil subhana khaliqina subhana razikina subhana man sawwara dunya bi qudratihi. subhana man sawwara dunya bi qudratihi. ọlọ́run ní mo fún rẹ̀ Sulemana mo fún ẹ lọ́jọ́ kan ní Sulemana wa dùn. alayhi salatu wa salam. ṣe fẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ àwọn ìyá àwọn ò dá mi lóhùn ní Jamali ẹ̀ dá mi lóhùn dáadáa. ayakumullahu. àwọn ará Èkó wọn ní afẹ́ gbọ́ ọtọ́ káyì àwọn ará Èkó mọ̀ ọ̀rọ̀ sọ púpọ̀. Allahu akbar. tó fakọ sí afẹ́ gbọ́ ẹlòmíì bó bá lóun fẹ́ gbọ́ nǹkan ìwíkúwí ni ó wí. tẹ́tí Jamali ò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan la fi rẹwà. Allahu akbar. tọ̀rọ̀tọ̀rọ̀ a fi rẹwà. Allah. jìzẹ́ sí a fi rẹwà. ayakumullahu. gbogbo ọ̀nà la fi Jamala. àwọn àyà wa mí bẹ́ yàn yín kódà bí wọ́n bá múná lọ tí wọ́n sì ń bẹ nínú ilé kan ìmọ̀lẹ̀ ó sì tàn bẹ́ẹ̀ gbòòlà. Allahu akbar. kí okùn yóò máa gbọ́ òun. tọ́. ọlọ́run ní rẹ̀ Sulemana. alayhi salatu wa salam. mo fún ọ lọ́jọ́ kan inú Sulemana wa dùn Sulemana wa ní ẹ bá ń pe àwọn àlìjànú ẹ pe àwọn èèyàn ọlọ́run ti fún mi ní yọ̀ǹda mo sì ní kọ́lọ́ mọ́ sọ oúnjẹ kalẹ̀ ń jọ yẹn fún àwọn ẹrú rẹ̀ o. Allahu akbar. èmi mo fẹ́ bọ́ ayé mo fẹ́ bọ́ gbogbo ayé ó wá lè ṣe announcement ẹ polongo ipò mi Sulemana mo fẹ́ bọ́ ayé ọlọ́wọ̀n ò ní fún yín lóúnjẹ ńjọ́ náà o èmi mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wá jẹ dínà àbí dínà náà kọ́ lẹ́ ń pè é ọ wá kéde Sulemana wa ni ntòkùn bẹ́ẹ̀ ni pé ó yẹ máa dáná wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dáná wọ́n ń dáná tíragé yé wa pé wọ́n dáná náà ó tó oṣù méjì ni wọ́n fi dáná. La ilaha illallah. oúnjẹ tí ó fún gbogbo ayé níjọ́ kan. Allahu akbar. ọba ńlá. wa ma min dabbatin fil ardi illa ala ọba tí ó ṣírú rẹ̀. Allahu akbar. èèyàn táyé ló máa lọ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ní òlò ti sùn kì í sọ́lọ̀. wọ́n wá dáná Sulemana tó kọ̀ǹtró àtẹ́gùn tátẹ́gùn máa fẹ́ sóúnjẹ náà kó má bàa bàjẹ́
ọlọ́run tó gbà bẹ́ẹ̀. ńgbà Sulemana wá dáná náà tán tó jẹ́ gbáko oṣù méjì Sulemana wá ní ọlọ́run wá ránṣẹ́ sí Sulemana tó wọ Sulemana níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ tó ti fẹ́ bọ́ àwọn ẹrú wa sáwọn ẹ̀dá tinú omi ló fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ni àbáwọn ẹ̀dá tilẹ̀lẹ̀. Allahu akbar. Pariwo ọlọ́run. Wọ́n máa mi. Farabalẹ̀ eríire ọ̀dà torí pé oníkéńjì díẹ̀ wá ń gara eríire yá dànù à ń gara ta ló fún ọ ní nítorí o. Allahu akbar. tó lè wà láyé tí ó tún lọ mọ́ lọ́wọ́. Allah. ọwọ́ alówó kan lọ́wọ́ ọwọ́ ń tẹ àwọn aṣáájú rẹ mọ́lẹ̀ ọwọ́ alówó ti di bákan tọ́lọ̀ ń lè pọ́ lẹ́kún kó tó dọ̀sán. Allahu akbar. mo fi ní subuhana khalikina subuhana razikina subuhana rabbul ganiyyun karimu la sharika lahu barun rahufun. olùbọ̀ ti dákẹ́. wá ṣe àwọn ìkàrà mi. àwòrán fún wa. rahimu wá ṣe àwọn ìkàrà mi. bàbá fẹ́ kébi ayé àti tàlíkàmọ̀ pa ọ́ sọ pé Allah. wí bẹ́ẹ̀ dáadáa wí bẹ́ẹ̀. subhana khalikina. Sulemana ní ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ti béèrè ẹ̀yìn ọlọ́run ibi tó ti wù mí tẹ́ bẹ̀rẹ̀ láti inú odò ni. ọlọ́run nítọ̀ ìyẹn náà dà ọlọ́run bá pàṣẹ fún ẹja ọyọ kan nínú odò nínú Bahrul Muhit ọlọ́run wá pàṣẹ fẹ́ja ọyọ kan pé Sulemana fẹ́ kẹ́ wá jẹ dínà lónìí o èyí tí ìmọ̀ ń fún yín kò sí lónìí Sulemana ló béèrè lọ́dọ̀ èmi ọlọ́run kóun fẹ́ kẹ́ jẹ dínà àbí dínà náà kọ́ lẹ́ ń pè é ẹja ọyọ kan ló bá gbérí jáde láti inú odò bó ti gbérí jáde ó dọ̀dọ̀ Sulemana. salatu wa salam. ẹja ń sọ fún anabi Sulemana. alayhisalatu wa salam. ọlọ́lẹ̀ fẹ́ ṣàlejò wa lónìí Sulemana ní bẹ́ẹ̀ ni oṣù méjì láti fi dáná kalẹ̀ afẹ́gbà yín lálejò oṣù méjì láti fi dáná kalẹ̀. ahlan wa sahlan. kí ló ti wọ́n nìkan kọ́kọ́ yọjú ọlọ́run ní èmi ni kí n kọ́kọ́ wá ni gbogbo àwọn bọ́dà rẹ̀ ń kọ́ àwọn ẹbí ẹ̀ ń kọ́ gbogbo wọn ń kọ́ ní ọlọ́run sáà ní kémi ò kọ́kọ́ yọjú ọlọ́run ọba ńlá tí ò ní kú lójú kan kó tó mú yàn. wà á máa mi dábàtì ìlà àrùn. àìmọ̀ wọn ara ní máa ṣẹlòmí. Allah. àìmọ̀ wọn ara àkàndò lásán ó lè gba gbogbo mílíọ̀nù rẹ̀. Allahu akbar. tọ́talé tó tọ̀nà eríire ọ̀dà àwa ní chẹ́ńjì díẹ̀ àwọn àfẹsẹ̀ halẹ̀ níbi táwọn kọ́lọ̀ ń tẹ àwọn kan lè mọ̀ láyé rí. Allah. tí wọ́n sì ń bẹ fi kaidil hayat àmọ́ kò sí nǹkan kan mọ́ gbogbo tí wọ́n gbójúlé sí lọ. Allahu akbar. bí ẹja ti dé Sulemana ní ọ̀yá oúnjẹ nu bismillah ọ̀yá jẹ́ tó jẹ káwọn ìlú káwọn míì náà tún dé. serve yourself. ìra mbẹ́mbẹ́ kéde ẹranko mbẹ́mbẹ́ kéde gbogbo àwọn èèyàn gé tí ì dé ẹja ọyọ kan. Allah. ẹja dé wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidun tadullu ala annahu wahidun. ẹja bá jẹ gbogbo oúnjẹ láàrin ìṣẹ́jú kan ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. wa fi kulli shay'in lahu ayatun. láàrin ìṣẹ́jú kan owó jẹ bá tán. fi kulli. ẹja ni Sulemana bò lórí adamu Sulemana ni àbọ̀wò ńlá ni ẹja lọ́ọ̀ lálàá o obi ti dé o ti wó bí ilẹ̀ o. fi kulli shay'in lahu ayatun. ebi bó olóò ti wé bí ilẹ̀ olóbi ti dé onírú oúnjẹ tó
tí wọ́n ń ṣe tó ń karamọ́ rẹ̀ pé oṣù méjì ló fi ṣe yìí onírú rẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta lọ́lọ́run máa ń fún mi lójoojúmọ́. wa fi kulli shay'in lahu ayatun. ọlọ́run sì ti ṣàdéhùn pé wọ́n ní fún wa lóúnjẹ kankan lónìí sórí bó ti kó bá wa báyìí. tadullu ala annahu liwahidun. tadullu ala sórí bó ti dá wà láàrẹ̀. Sulemana bá ní ìrẹ́ ọlọ́run ìwọ lọ́ba ńlá tí ò sírú rẹ̀. wa ma àṣẹmọ̀wọ́ ara mi subahana ni mutakafil bi arzakil khalaiq min aythu la ya'lamu. Allahu akbar. mímọ́ rẹ̀ ọlọ́run títóbi rẹ̀ ọlọ́run tó ń fún kó wá lóúnjẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ó sì jọra wọn. wa ma min dabbatin fil ardi illa ala Allah. ọ̀nà tó ní bá yé lónìí ọba ti hàn bí n jẹ́ hàn yìí n tí jẹun. ayakumullah. n bá ti hàn báyìí tọ́lọ́mbà ti fàlùbáríkà sí yóò bá mú àwọn kan tí wọ́n máa ṣi owó san fún mi wá ní kọ̀kọ̀ yìí wọ́n bá máa dún pín kìí ṣe owó ẹ̀rúnrún èyí tá a máa gbà níta yìí àfáàtì bá máa retí kó ṣẹ̀ṣẹ̀ máa gbowó ẹ̀rúnrún òsì ní ọ̀padà gbẹ̀yìn ẹ̀. wa ma min dabbatin àjíṣẹ́ nítorí ọlọ́run. fil ardi illa ala Allahi rizquha. òǹgbẹ òní gbé obìnrin títí kó mu ọyàn gbáàyà rẹ̀ kó òǹgbẹ wá gbé obìnrin títí kó wá ní ọyàn gbáàyà àwọn olówó mọ̀ ó ṣe wọ̀. Allahu akbar. kí okùnrin yóò máa gbọ̀n. Allah. anabi Suleimana. alayhi salatu wa salam. kharra sajidan lillahi ta'ala. Allah. kìí ṣe kó sùjádà tamani kharra èdè Lárúbáwá ó wólulẹ̀ fọlọ́hún kharra ó wó ńgbà tó rí pé ẹja jẹ́ láàrin ìṣẹ́jú kan ó kàn wólulẹ̀ ní bí lẹ́ẹ̀kan náà. Allah. ó ní wọ́n lọ bá tí fúnni jẹ tí fúnni mu tí fúnni ná tí fúnni lò. wa ma min dabbatin fil ọ̀la olúwa mi tóbi. ó tóbi. dá mi lóhùn fa. ọ̀la olúwa mi tóbi. ó tóbi.